kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúbójú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, ààyè ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ àṣẹ̀dá, ààyè ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa láàyè ọpẹ́ ló máa fi máa yọ. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, ààyè ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ àṣẹ̀dá, ààyè ọpẹ́ a máa yọ fún wa. Èwo ni mo ní kí a jọ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bí a ṣe jọ máa ń ṣe é. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe. Ẹ dẹ̀ má gbàgbé láti bá wa tẹ like. God bless you. Let's go there. Here we go. So I'm just going to make this video because it's going to be the last one, and I just want to make this last point because I am really tired. I have been blocking people. I've been ignoring comments. I decided to lock my DM. Fine, situation happened to me that okay, I had to do a lot. I had to be working 2-3 jobs because I needed to go to school. And it was so heavy on me. And I made a bad decision that I've been regretting all my life that I started doing drugs. And I've been regretting. I took responsibility for my action. And when I came home and my mom got sick, I decided that I was going to be, making myself better. I was going to be facing all of the stress and everything with doing more drugs. I regretted my life. I've been regretting. I beg God for forgiveness. And I started to come on social media because I want people to learn. And ever since I've started talking about this thing, I've been getting bullied for no reason. What exactly is my offense? Any person you put me on your society, fine and good. As far as you guys are not going to keep doing the same thing after I'm gone to my mother, as far as you guys are not going to be coming up with different stories, say call it whatever you want, it's getting to me. All I want is to do something good for the society. All I want is to correct my mistake. And I did. And the only way to correct anything, one way or the other, I should be talking about my story to make people learn. I should be showing them that this is what doing drugs have done for me. And I wouldn't want any other person to make that mistake because how long can I feel guilty? Why will you be doing drugs? This is something I have left. Anytime I open up, they will always use it against me. All I want to say is, this is not me. God sees my heart. All of them, this is what I have a good intention. So even if eventually, you guys did it to the point of making me leave entirely. And yes, I will forever regret the fact that I started doing drugs when I was facing those issues because I could not do it with my normal. I was almost running mad. Because 247, I'm always having questions about God, why? Why will my mom be the one going through all this pain? Why do I have to be facing? Why do I have to be seeing all this? Why do I have to go through the stress of working double jobs to go to school? Why do I have to be so unlucky with love? Why do I have to always work for over 6 years? Just because I want them to love me and show me love. Why am I unlucky with love and I'm unlucky with life? I said, okay, my birthday is on the 23, and I was saying everything possible not to celebrate it. And the reason why I keep making videos is because if anything, if anything, okay, since it's what people want, one way or the other, the only way that I believe in me feel bad for choosing the path that I choose. Then the only way that I believe in me is bad. Or let me believe in me feel bad. So even if I decide to do that before the so-called birthday even come, your birthday, one celebration, I beg you all in the name of God. Whatever you do, whatever you are doing, it's enough. If you people want me to do it right in front of you, I will do it. I beg in the name of God, just stop. Just stop. Don't take 1 minute. Just already stop the bullying for that 1 minute. Just stop it for that 1 minute and just let me go. Just let me go. I don't really know me. I don't dare be me. You don't be fire me. I don't be you. I don't do you. Even if it's just for that 1 minute, please just let me go, let me do it peacefully. I'm going to do what you people want. Alright? But let me just go peacefully. Let me just go peacefully. I beg you in the name of God. Let me just go peacefully. At this your age,
òun kílè pé pásítọ̀ ní àbí wòlíì ni ẹ ṣé kò jẹ́ kó lọ wáṣẹ́ ṣe wo time ta wà yìí 1 o'clock lójókòó lòun fáwọn èèyàn ní fake hope lòun fún wọn ní fake prophecy má jẹ́ tú rẹ lórí live talk mọ́ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ on screenshot ẹ o máa rí rẹ lórí media lórí social media lọ́la gbogbo yín la fẹ́ pọ̀ inú mi á dùn tó bá lè inú mi á dùn ẹ̀ṣẹ̀ tí wàá gbọ́ tó inú mi dùn fún yín wá sí bàbá ẹ má dà lóhùn ẹ má dà wọlé pátápátá ní olórí burúkú ni gbogbo yín ẹnu wa ṣe ẹyẹ táwọn èèyàn jẹ Godfather wòlíì baálé ni gbogbo yín wòlíì baálé ẹ ṣe sá o dáàdì tó bá lẹ́nu ọlọ́run nínú àwọn aṣòdì sí Kristi àwọn oṣàṣòdì sí Kristi àwa ní Fàájà family kingdom àwa cleanse gbogbo Christendom yín ìkà èṣù ló pọ̀ jù ní gbogbo yín olè ní gbogbo àwọn bàbá ẹ yẹn ti sọ̀rọ̀ inú mi dùn láti pàdé yín ọṣì ṣọ́ọ̀bù ọṣì skul ẹ̀ àwọn ọmọdé ò lè lọ sí skul olùṣọ́ àgùntàn ní ẹ tọ́jú àwọn àgùntàn tọ́lọ́run ní kẹ́ ẹ ṣọ́ kò sẹ́ni tó ní kò sí bó ṣe lè jẹ́ wòlíì gbọ́dọ̀ gbogbo ẹ̀ máa tọ́jú àwọn èèyàn gbogbo yìí sọ̀rọ̀ ní ti bá sọ̀rọ̀ tán wàá sọ̀rọ̀ tiẹ̀ ẹ̀yin náà wo gbogbo Nàìjíríà ṣe ọ̀ ń pa àwọn èèyàn lógún lọ́gbọ̀n kò sí pásítọ̀ kankan tó jáde kó sọ̀rọ̀ ọ̀pẹ̀ ẹ̀kọ́ fáwọn èèyàn ní òpó pé ọ̀la yín á dára it is enough you people are fucking idiots leave my people and let my people go ẹ yé fún wọn ní fake hope. ẹ ti sọ̀rọ̀ tó báyìí dáàdì pásítọ̀ ẹ má dà wọn lò àwọn aṣòdì sí Kristi ni wọn àwọn aṣòdì sí Kristi ni. olórí burúkú ni ẹ ṣé èmi jọ antichrist báyìí à ń jà fún humanity ẹ̀yin tá à ń torí ẹgbà. Jerry àlè fún ẹ sọ Godfather Godfather ẹ gbọ́ mi mi ò ṣáà ṣe pastor ẹ mọ̀ kan ni nǹkan tẹ́ ẹ sọ yìí tabaníkà wò lọ sọ́tún wò lọ sósì náà kò kú ṣe pé ẹ parọ́ lẹ́nu lásán mo ti bá àwọn wòlíì kìbí márùn-ún lóbìnrin lọ́kùnrin ọkàn àwọn wà nù àwọn tó ń ṣe Nàìjíríà o they are part of the problem we have in this country and it is nothing is advancing adengbadura the religious country wọ́n ti fi bò wá lójú ayé wọ́n dẹ̀ ń bàjẹ́ ni they cannot move forward. Godfather, I don't blame you. Immediately I saw you, I know what you are here for. And same here, I have been scrolling through life from one prophet to another. Now, Sandros, we've taken over. Godfather. Taking over, my brother. Godfather. Gbogbo yẹn náà wá ṣe Jésù ṣe ń gbọ́ mi. Àmì bẹ́ẹ̀ ni sá. Ẹ ṣe rí iṣẹ́ ìránṣẹ́ lóòótọ́ onírọ́pọ̀. Ọ̀rọ̀ tẹ sọ yẹ́rì kẹ́mi ògùn yín lóòótọ́ onírọ́ ó ti pọ̀ jù. Ṣùgbọ́n ṣe rí ibi tí onírọ́ wà lólóòótọ́ wà. Kò sí kan tó ń jẹ olóòótọ́ bàbá. Ṣé ń gbọ́ mi? Kò sí kan tó ń jẹ olóòótọ́ tó bá jẹ́ pé Báíbù yẹn lẹ̀ ń pè o. Tó bá jẹ́ Báíbù Godfather. kò sí olóòótọ́ kankan. Godfather. Kò sí. Godfather. Jẹ́rí olóòótọ́ wà bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣe ń gbọ́ mi. mi ò tiẹ̀ bá gbogbo ilé tẹ́tẹ́ mi tiẹ̀ fẹ́ gbogbo ilé tẹ́tẹ́ sọ yẹn kò tiẹ̀ bá mi lára mú tèmi pé bóyá òótọ́ kan wà àbí òótọ́ kan ò sí kò tiẹ̀ gbogbo ilé tẹ́tẹ́ sọ yẹn rádaràdá ní lọ́dọ̀ tèmi rádaràdá ni. so ìwọ wá sí online because time to this is 1 o'clock o ṣì wà ní online àwọn pípù wọ̀nyí báyìí gbogbo wọn yẹ kó máa sùn lọ́wọ́ ni léètì ogun sínú ayé wọn wọ́n wá sí live wọ́n máa dẹ́yìn wọn. mo sì sọ̀rọ̀ lọ́wọ́ Mr. Man. ẹjọ no irọ́ mo sì sọ̀rọ̀ lọ́wọ́ you come to my platform. mo ní mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣé ìdí Chris. o lè sọ pé mo sọ̀rọ̀ ẹ̀ lè sọ pé mo sọ̀rọ̀ lọ́wọ́. ìdí Chris mo ní mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni kò dákẹ́ tẹ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ kò dákẹ́ don't be stupid idiot. Godfather. mo ń sọ̀rọ̀. ìrántí Ọlọ́run ẹ fún lọ́wọ́. Godfather. mo fún yín ní ọ̀wọ̀ ẹ wá sórí platform mi tí bá já yín tí mo disconnect tí n bẹ̀rẹ̀ ṣe ṣé wàá gba alákọ̀ọ́kọ́ mo sọ fún yín ṣé rí ẹlẹ́ẹ̀kejì rísì tí mo fi ní kẹ́ calm down ẹ̀ kọ̀ọ̀kan mọ́ o. Okay sir. jẹ́ ń gbọ́ mi ṣé rí bí mo ṣe wà yìí mo ní iṣẹ́ mi lọ́wọ́ Ọlọ́run tó pè mí mo dẹ̀ ń ṣiṣẹ́ mi up to date ṣé rí lórí platform tẹ́ ń wò yìí tẹ́ bá lè try láti message máa send screenshot ó kéré tán 10 tí mo ti bless ọ̀pọ̀lọpọ̀. àwọn èèyàn pẹ̀lú owó ara mi
ẹ wá lọ wo review ọ̀rọ̀ mi dáadáa ní gbogbo àti mo ti ṣe live ṣé mo ti bẹ èèyàn pé jọ you must pay me this amount láti wá bá mi rí. ó ṣàwọn owó tẹ̀ lásán ẹ ṣe sùúrù mo ti fún yín láyè láti sọ̀rọ̀ ṣé ẹ dẹ̀ rí àwọn èèyàn tẹ́ ẹ dẹ̀ rí when I have my own time lélẹ̀ mi ìkúkú jọ jíyàn pé jọ wá join life mi àwọn tí wọn sùn tẹ́mi wọ́n gbàdúrà pẹ̀lú mi láti wọ́n gbà ẹ má mọ criticize nǹkan ẹ mọ wòlíì tẹ́ ń sọ yìí ṣé kí n sọ kí nìkan fún yín ẹ lè ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ṣùgbọ́n bá pé ọlọ́run ló máa ń ṣèdájọ́ wòlíì o nítorí èmi mọ̀ pé ọlọ́run lè so kí wá lè mi ìwọ wòlíì èmi màláìkà lèmi látòdì ọ̀run. kẹ́ni tẹ́ bá wọ́ godfather tó bá wá jẹ́ màláìkà látòdì ọ̀run èmi ò bá yín jà fún nǹkan kan ìgbà tí ẹ̀yin wá lórí telephone online kò yé tún àwọn èèyàn. ìgbà tí come online báyìí sí kí lẹ́yìn wá ṣe lóru yìí. ẹ dúró náà ẹ kí mi sọ nǹkan godfather. ebi ti disconnect wọn èmi mo drop wọn Sandros ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ni èèyàn lásán làálà. Mo ń sọ fún yín pé tí èèyàn lásán gan bá wà fúnra rẹ̀ tó bá fẹ́ gbé rẹ̀ ga á ní àwọ̀ akínní yìí ká tó wá sọ pé Ọlọ́run fúnra rẹ̀ tó bẹ̀ lọ́wọ́ yín pé ṣé èèyàn lásán ni àláàánú ṣé èèyàn lásán làláàánú. ṣé ẹ̀ ń gbọ́ Yorùbá tí mò ń sọ ṣá pé ẹni tó kéré jù gan ó máa gbé rẹ̀ ga ká tó wá sọ pé Ọlọ́run tó dá ọ̀run àti ayé àti gbogbo tó wà nù ẹ̀ so kì í ṣe plural ó fi gbéra ẹ̀ ga ní pé àwa tí a dá ọ̀run àti ayé kì í ṣe plural singular ni ó fi gbé ara rẹ̀. ní ẹlẹ́ bàbá nǹkan tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé ṣe ní máàkì lórí torí ẹ máa jóná kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe òun láti kà fún yín yẹn ká má waste time jù. kò sí yọnu ẹ jẹ́ kó dìgbà náà ẹni tó bá dẹ̀ máa jẹ́ adọ́rùn mọ́tọ́nu wa nígbà tá a bá dọ̀hùn á lọ máa rẹ̀. ms ẹni sùúrù nǹkan tí mo bí ẹ ká ṣe dáàdi ẹ má bínú sá. mi ò lọ rí o ṣùgbọ́n ní ọkàn mi mo mọ̀ yí pé tààràtà ni màá lọ torí pé ẹni tó bá Ọlọ́run tó dá wa kì í ṣe ọba alábòsí kì í ṣe àwọn olówó èkó dájú ò mọ̀ pa ẹni sùn ms ẹ dúró náà ibẹ̀ náà ni mo fẹ́ lọ ẹ fi dáàdi lẹ̀ so dáàdi ẹ jọ ṣé Allah náà ni Ọlọ́run Elédùmarè mo fẹ́ mọ̀ sá. ṣé ẹ mọ̀ yí pé nǹkan tí mo fẹ́ kí ó yé yín ni pé à ń lọ láàrin languages each language ó ní bó ṣe máa pe nǹkan kan Allah ok sir mo ní ṣe kan náà ni sir ẹ ṣe kan náà ni sir dadi kan náà ni ok ẹ ṣe sir so gẹ́gẹ́ bí èmi ṣe pé mo bá yín láyé èmi jẹ́ bí ọmọ sí yín ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jọ sir ìjẹ́ nílẹ̀ Yorùbá téèyàn bá ń ṣe Ọlọ́ṣun tó bá lóhùn ò ṣe mọ́ ṣe gbọ́ pé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n lọ pa irú ẹni náà. mo fẹ́ kí nǹkan kan tí mo fẹ́ kó yé yín. no dáàdi ẹjọ sá ibẹ̀ yẹn ni mo èmi máa fi mọ̀ bí Allah àti Ọlọ́run Elédùmarè kan náà ni wọn nílẹ̀ Yorùbá sá èmi bá yín láyé mo jẹ́ bí ọmọ sí yín ìjẹ́ kéèyàn bá ń ṣe Ṣàngó àbọ́lọ́ṣun tó bá lóhùn ṣe mọ́ ṣé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n lọ pa sá ẹjọ. ṣe rí nǹkan tí gbogbo ohun tí à ń fà. ẹ náà dáàdi àfà kankan ibẹ̀ yẹn lèmi ti fẹ́ mọ̀ bí Allah àti Ọlọ́run Elédùmarè kan náà ni wọ́n sá ẹjọ sá sọ tíyàn bá ń ṣe Ṣàngó ẹni ẹjọ dáàdi tíyàn bá jó ní Ṣàngó àbọ́lọ́ṣun tó bá lóhùn ṣe mọ́ ṣe gbọ́ pé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n lọ pa sá ẹjọ. kò sí ní tó jọ bẹ́ẹ̀. ẹ ṣe sá ṣe mọ̀ pé tíyàn bá ń ṣe Islam tó bá lóhùn ṣe mọ́ Allah ní kí wọ́n pa ṣe mọ̀ sá. ẹ ṣe sá dáàdi. ẹ rí àwọn ibì kan nǹkan kan wà tí ó yẹ kó yé yín. ó ti yé mi mo mọ̀ pé ẹ fẹ́ sọ wọ́n dàbí pé bí ẹ da ojú Islam délẹ̀ bọ́ ẹ mọ̀ pé òótọ́ lẹ fi kọ́ wa bẹ́ẹ̀ jẹ́ bí dáàdì sí wa ẹni ká máa fi òótọ́ ẹni tó tọ́ bá korò ju jogbo lọ ẹni ká sọ gẹ́gẹ́ bí akínkanjú ta jẹ́ ká sòótọ́ kọ́ máa yàn wá jẹ ká dúró akin
ká ṣe ogun ọtún yẹ ká ṣe lásìkò yẹn ló ń jẹ́ ọmọlúàbí so bóyá jẹ́ pẹ́yìn tẹ já síwájú wa òótọ́ yẹn náà adẹ́fẹ́ gbọ́ lẹ́nu yín sá ìjẹ́ ẹ ti ní Ọlọ́run Elédùmarè kò ní kọ́ pa ẹni tó lóun Ọ̀ṣun mọ́ àti Ṣàngó aláǹsìn ó wá lẹ́ni tó bá ń ṣe Islam tó lóun ṣe mọ́ ní kí wọ́n pa so ibẹ̀ láti máa wá rí pé ṣé ìkan náà ni Allah àti Ọlọ́run Elédùmarè wa sá ẹ ṣé dádì mo kí yín pé ẹ ṣé ẹ kú faradà ẹ ṣé sá. sọ̀rọ̀ sá. mo ń gbọ́. tí ẹ̀yin ni ẹ dáhùn mo ti fi ìbéèrè yẹn lẹ̀ fún yín mo ní nínú Islam Allah ní kí wọ́n pa ẹni tó bá lóun ṣe Islam mọ́ Ọlọ́run Elédùmarè téèyàn bá ń ṣe Ṣàngó tó bá lóun ṣe mọ́ àbọ̀ Ọ̀ṣun kò ní kí wọ́n pa nílẹ̀ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé orúkọ ìkan náà ni Allah àti Elédùmarè so báwo ló ṣe wá jẹ́ kẹ́ lè ṣàlàyé àwọn ènìyàn fún wa sá ẹ ṣé bàbá. mo fẹ́ kí ó yé yín pé ẹ ń dàpọ̀ mọ́ra wọn ni Ọlọ́run ọba mi àánú tó wà lára Ọlọ́run ọba mi ó ju ìyà tí ó fẹ́ fi jẹ wá lọ kò dẹ̀ ṣetán láti fi ẹnì kankan jẹ. Sàdádì ẹ mo gbọ́ nǹkan tẹ́ sọ yẹn ẹ̀hàn ibi tí mò ń sọ yẹn náà ni pé kẹ́kàn ṣàlàkẹ́ dáhùn bẹ̀yẹn sá ẹ ṣé mo bẹ̀yẹn sá Ọlọ́run Elédùmarè nílẹ̀ Yorùbá téèyàn bá ń ṣe Ṣàngó àbọ̀ Ọ̀ṣun àbọ̀yà tó bá lóun ò ṣe mọ́ òun fẹ́ lọ gba Islam àbọ̀ òun fẹ́ gba Kristẹni àbọ̀ òun fẹ́ lọ gba Guru Maharaji àbí Hindu àbọ̀ òun fẹ́ ṣe nǹkan kan mọ́ Ọlọ́run Elédùmarè kò ní kó pa èèyàn kankan nílẹ̀ wa Allah tí wọ́n wá gbé wá láti Saudi ó lẹ́ni tó bá ń ṣe Islam tó bá lóun ò ṣe mọ́ òun fẹ́ filẹ̀ ó ní kí wọ́n pa fatulu ó ní kí wọ́n pa ènìyàn ọ̀pá ní pàtàkì so ṣé kan náà ní Sàdáàtì. ṣé inú Quran lẹ ti kà ní. bẹ́ẹ̀ni ó wà nínú Quran àti inú hadith méjèèjì ló wà sí. àbí inú hadith. méjèèjì ló wà Quran àti hadith ní sá. kí lẹ rí sí yẹn sá ẹ ṣe dáadáa. ṣé ẹ lè fi ibi tó wà nínú Quran hàn mí. ok ẹ ṣe sá so ẹ bá wa ṣí Quran 489 kẹdẹ bá wa ṣí hadith Sunan Nisai 4059 méjèèjì yẹn ni ó wà ẹ ṣe sá. ṣé dájú ló fẹ́ ṣí lọ́dọ̀ wọn àbí kí n gbé sí i. bọ̀ àwọn náà kàn wọ́n lọ́dọ̀ Quran 489 àti Sunan Nisai 4059 méjèèjì yẹn ni ẹ̀rí ẹ̀ ti múlẹ̀. bọ̀ ms ta tó ṣí gan inú mi dùn pé gbogbo wa pé dáàdì gan wọn fẹ́ dáhùn ibẹ̀ yẹn torí wọn náà ti rí i pé Allah àti Ọlọ́run Elédùmarè kò kí ń ṣe ìkan náà. àkọ́kọ́ tí wọ́n tó gbé Kùránì yẹn dé Allah kò gbọ́ Yorùbá a lè kírun lédè Yorùbá tàbá tún máa ṣe ẹ̀sìn Islam a gbọ́dọ̀ jẹ́ orúkọ lárúbáwá a gbọ́dọ̀ múra ìmúra lárúbáwá gbogbo ìṣe ìwà wa ó gbọ́dọ̀ jẹ́ ti lárúbáwá a gbọ́dọ̀ kọjú sí ọ̀nà ibi tí ilé Allah wà tó jẹ́ ọ̀nà lárúbáwá so ní ọ̀dọ̀ tiwa gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ bí ọmọ sí yín sà wọ́n máa sọ nílẹ̀ wa pé gbogbo ibikíbi ni Ọlọ́run Elédùmarè wà àmọ́ Allah ó níbi tẹ́ máa kọjú sí tó wà tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ ó lédè tẹ́ máa sọ fún tó gbọ́ ó lórúkọ tẹ́ máa jẹ́ gẹ́gẹ́ bí orúkọ ìran táwọn Allah ti ń jẹ́ so ẹ̀sìn Islam kò sí fún wa àwa náà a rí pé alọ́wọ̀n èèyàn wa kan tí nǹkan táwa náà ta ẹ̀ṣẹ̀ ṣèwádìí ẹ̀ tí. ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ sọ yẹn Ọlọ́run ní kí ẹ jẹ́ orúkọ. dádì àwọn mufti ló máa ń sọ̀rọ̀ yìí àwọn eléyìí kú òní wọ́n kú òní ọ̀dọ̀rọ̀dọ̀ o. ẹ farabalẹ̀. ẹni sùúrù ǹdẹ́ bá mọ ebè lọ́wọ́ kọ́kọ́ yín dájú ìfòrí pé gbogbo tó ń sọ́dọ̀ kò sí ètò yẹn ẹ wà confused gan. ẹ fi ara rí balẹ̀. mufti ló máa ń sọ̀rọ̀ sẹ́gbọ́n náà mufti bá ṣe ti gbọ́ àwọn ilé kọjá rọ́dọ̀rọ̀dọ̀ o. ṣe rí àti gbọ́ ọ̀rọ̀ ó yàtọ̀ sí àti sọ̀rọ̀. àti gbọ́ ọ̀rọ̀ ó yàtọ̀ sí àti sọ̀rọ̀. ó wá Ọlọ́run fúnra rẹ̀ tí ó bá pàṣẹ pé kẹ́ ẹ ṣe nǹkan kò ní mú yín ní gírígírí á fẹ́ kẹ́ ẹ ṣe á wọ̀nù yín tí ẹ bá wá ṣe ló ṣẹ̀ṣẹ̀ máa fi yín jìyà. ẹ ṣe sàṣọ ẹ jẹ́ ká lọ gẹ́gẹ́ bí nǹkan tí dáàdì sọ
nínú kùránì náà ẹni tó bá jalè Allah àti Muhammad ó ní kí wọ́n gé ọwọ́ ẹ̀ so a rí pé Allah àti dádì ń sọ pé ó láàánú kò ń ṣe nǹkan tó láàánú rárá ó ní tí wọ́n bá mú olè ó ní kí wọ́n gé ọwọ́ ẹ̀ ẹni tí ò bá ṣe Islam ó ní kí wọ́n pa nípa sípayọ ẹni tí ó ṣẹ̀sìn tó dúró jẹ́jẹ́ náà ó ní kí wọ́n lé wọn pa kí wọ́n pa wọn àmọ́ ibi tá a fẹ́ lọ́sìn pé ẹni tí ó ṣe Islam Allah ní kí wọ́n pa ms bá mi gbé sókè kàkà fún wọn Quran 489 àti Sunan 4059 ẹ jẹ́ àlọ́. They wish you would disbelieve as they have disbelieved. Wọ́n rò bó máa ṣe àìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn náà ṣe ṣe àìgbàgbọ́. So you may all be alike. Ẹ wá jọ di bákan náà, ẹ níjọ jẹ́ Muslim. So do not take them as allies. Allah wá ń ṣèkìlọ̀ fún wa pé ká má bá wọn ṣe o, ká má mú wọn lọ́rẹ̀ẹ́. Unless they emigrate in the cause of Allah. Àyàfi tí wọ́n bá di Muslim tí wọ́n gba ẹ̀sìn Allah. But if they turn away, tí wọ́n bá yí padà pé wọn ò ṣe mọ́. Then seize them. Ẹ gbá wọn mú bọ́wọn Boko Haram ISIS wọn and unalive them wherever you àwọn find mẹ̀yà tí them. Allah kẹ́ẹ̀dẹ̀ pa wọ́n níbikíbi tẹ́ bá ti rí wọn. And do not take any of them as allies or helpers. Allah ṣèkìlọ̀ fún yín ó ní ẹ má bá wọn ṣọ̀rẹ́ ẹ má ràn wọ́n lọ́wọ́ o. Ẹ gbé sí pápá Sunan ní sáì 4059. 4059. Kí ló sọ? So Allah a rí pé nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ wa ni pé Ọlọ́run Elédùmarè tó jẹ́ aláàánú tọ́wọ́n bàbá wa ti mọ̀ bí àwọn dádì wa ìtọ́ ti mọ̀ tẹ́lẹ̀. Ìgbà tọ́wọ́n àfáà wa gbé àláàdì wọ́n wá yí mọ́ wa pé Allah yẹn náà ni Ọlọ́run Elédùmarè. Òun la fi mọ̀ pé aláàánú ni Ọlọ́run Elédùmarè. Allah eléyìí kò láàánú rárá. Ẹ ṣe sáré ẹgbẹ́ sókè. Ibn Abbas said, Ibn Abbas ń gbé wa débẹ̀ ń ṣàlàyé pé the messenger of Allah said, Muhammadu òjíṣẹ́ Allah ó wí pé whoever changes his religion, ẹnikẹ́ni tó bá ti fẹ̀sìn Ìsìlámù lẹ̀, unalive him. ẹ pa nípa sípayọ kẹ pa nípa kúpa. Ìjẹ́ ẹ jẹ́ ká wò ṣé Ọlọ́run Elédùmarè ṣèbá aláàánú ni bẹ́ẹ̀ gbogbo wa ṣe mọ̀ bẹ́ẹ̀ ni. Ìjẹ́ Allah yìí ṣe aláàánú ni. Gbogbo wa láti rí bá àti ẹ̀ lè dáhùn tá a lè sọ àti mọ ẹni tó jẹ́. Allah tó ní tíyàn bá jalè ó ní kí wọ́n gé ọwọ́ ẹ̀ mẹ́sẹ̀ gbébẹ̀ yẹn sí kàkà. Allah lẹni tó bá jalè ìjẹ́ ẹni tó bá láàánú. Adájọ́ kan tó láàánú gan adájọ́ ò lè dárú ìdájọ́ ni pé ó lè ló jà kàn tí mọ́nú túbú ọjọ́ mélòó kan ó yẹ ẹ̀nà lẹ́gbàá kan ó yẹ ìfilẹ̀ dáríjì aláàánú nìyẹn bọ́ ẹni tó ní tẹ bá mú olè ó ní kẹ gé ọwọ́ ẹ̀. Nǹkan tí mo fẹ́ kí ẹ mọ̀ ni wípé tí àwa gan tá a jẹ́yàn lásán tá a bá ṣe òfin wípé má ṣe nǹkan báyìí ìjìyà ẹ̀ ní ìjìyà yẹn ó máa dẹ́rù bà wá láti má ṣe nǹkan yẹn débi pé olúkálùkù máa sá nídìí ẹ̀ kò ní ṣe ìwọ tó bá dẹ̀ ṣe fúnra rẹ̀ ìwọ náà ti rí pé repercussion ẹ̀ high. That is the way I want all of you to be thinking. Bàbá ọtí dáàdì sọ fún wa ń sọ pé wọ́n ní Allah kan fi dẹ́rù bà wá ni kò ń ṣe pé Allah ní kí wọ́n pa wá lóòótọ́. So dáàdì tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni báyìí sìn wọ́n ti wá ń pa àwọn èèyàn káàkiri ṣé Kùránì yẹn ni ò wá yé wọn sà ni àbí wọn gbọ́rọ̀ Allah dáadáa dáàdì. Gbogbo àwọn tí wọ́n ń pa èèyàn kiri ẹ mọ̀ yìí pé kì í ṣe religion ni wọ́n ń tẹ̀lé. Bọ̀dáàdì Kùránì láti kà nǹkan tí wọ́n ń lò ní àti kà wọ́n ní kó jíyàn gbé tẹ́ni yẹn bá bẹ̀bẹ̀ tó ẹni yẹn bá ti ń kírun kó fẹ́ nìyẹn lẹ̀ àmọ́ tẹ́ni yẹn nígbà àníṣe ó yẹ kẹ́ ẹ rí fúnra yín mọ̀ ẹ́ pé practically Haúsá tó ń pààyàn tán lọ kó àwọn èèyàn wá tí wọ́n ń pààyàn kì í ṣe religion ni wọ́n bá díẹ̀ wọ́n fẹ́ gba ilẹ̀ dáàdì ẹ má bínú dáàdì ẹ ń sọ pé Kùránì yìí Allah kan fi dẹ́rù bà wá ní sà ṣé nǹkan tẹ́ ń sọ nìyẹn. Wọ́n fi dẹ́rù bà yín pé kẹ́ ẹ má fi dé bẹ́ẹ̀ ni. Ok ká má fi ìsìláàmù lẹ̀ Allah tún ń dẹ́rù bà wá ẹni tó láàánú ó tún ń dẹ́rù bà wá. So dáàdì ẹ ṣe èmi náà rí pé ẹ mọ̀ pé torí bẹ́ẹ̀ ṣe jẹ́ bàbá wa ẹ mọ̀ pé akàn rárá ń yọ ọ̀rọ̀ sọ ní sà. This is a very straightforward thing. Ọlọ́run ò fi tipátipá mẹ́nìkan. So ok pẹ̀lú ìtọ́sọ ms ẹ bá mi ka ms ẹ ka Quran 8:27 àbí 37 níbi tí Allah ti ní ẹ gbógun ti gbogbo ayé
títí tí ẹ̀sìn fi máa di Quran ẹ̀sìn ẹyọ kan 839. ẹ̀sìn Islam 839 37 ẹ bá wa ṣé ẹ mọ̀ pé tí Ọlọ́run ẹ ló má dá bínú sá ẹ gbogbo má wa bínú gbàtẹ́ jẹ́ kí n ìsọ̀rọ̀ kí àwọn statement mi ok ẹ ṣe mi ò Allah waste pàṣẹ time ni kí n má fi waste time yín náà ni tí ó bá wu Ọlọ́run kí gbogbo wa kí a gba òun gbọ́ ká dẹ̀ máa sìn ẹ̀sìn ẹyọ kan kún fáyà kún ló máa wí ẹ máa ṣe ẹ dẹ̀ máa ṣe ó sẹ́ẹ̀tì olúkálùkù free ẹni tó bá ṣe báyìí á rí báyìí ẹni tó bá ṣe báyìí á rí báyìí ẹni tó bá wù kó máa ṣe ní tó fẹ́ ṣe. nǹkan tẹ́ ń sọ yẹn ò sínú Quran bàbá nǹkan tẹ́ ń sọ yẹn ò sínú Quran ìṣe irọ́ lásán ní táwọn afábàdì sọ bẹ́ẹ̀ fún yín kò sínú Quran 839 ó ní jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́ tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allah ní kẹ́ ẹ jà wọ́n lógun tí kò fi ní sí ẹ̀sìn kankan lórí ilẹ̀ mọ́ tí gbogbo èèyàn fi máa di Muslim tí wọ́n máa di ẹ̀sìn Islam. So kí wàá ní nǹkan tí bàbá yìí sọ. Kinní kan tó ní kò sí dandan kò sí ọ̀ranyàn nínú ẹ̀sìn Islam níwájú ìgbà tó ń parí ẹ̀ tí èrò ti ń pọ̀ ló padà pàṣẹ ilé. So dádì nǹkan tá à ń sọ ó yé wa pé àwọn àfáà ni wọ́n ti ṣàlàyé àwọn nǹkan yìí àmọ́ nǹkan táwa náà ṣe lóòótọ́ ni pé àwọn àfáà náà ló káwa náà kéwù gbogbo nǹkan tó sọ fáwa náà làwa náà gbọ́ tẹ́lẹ̀ àwa ṣe ìwádìí fúnra wa ìgbà táwa bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí làwa pé gbogbo nǹkan táwọn àfáà sọ fún wa pátá dé ibi ìrun kíkí irọ́ ni ibi àwẹ̀ gbígbà irọ́ ni Muhammadu ò mú nǹkan kan wá lẹ́yìn pé Muhammadu dé ó bá ọmọ kékeré sùn Aisha Muhammadu bá òkú sùn Muhammadu jalè wọ́n já sí yòó Muhammadu ó mú ọkùnrin kan ọmọ kékeré Hasan nínú mọ́ṣáláṣí ó gbé òkú ẹ̀ sẹ́nu Muhammadu ó bá lùjọ̀nù sùn Muhammadu àwọn àbúrò ìyá ẹ̀ àtàná ẹ̀ ó bá wọn sùn lẹ́yìn so a rí pé gbogbo aburú ilé ayé ni Muhammadu mú wa Muhammadu ò ní dáadáa kankan ní ilé ayé yìí àmọ́ wọn àfa sọ fún wa pé Muhammadu ló dájú nínú gbogbo ẹni tí Ọlọ́run dá àwa padà rí pé gbogbo nǹkan táfà sọ fún wa irọ́ pọ́nbélé ni látòkè délẹ̀ àdẹ tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa òun la fi bọ́ta pé pẹ̀lú ẹ̀rí la fi máa ń ka nǹkan tá a bá fẹ́ kà sí àṣà so. gbogbo àwọn ẹ̀rí tẹ wá ń kà fúnra yín gan ẹ mọ̀ pé ẹ fi kún ẹ̀dẹ̀ yọ kúrò ń bẹ̀. a fi kún sàdádì bàbá ṣe kà bẹ́ẹ̀ ló ṣe ní sà. ẹ má wọrí Ọlọ́run tó wà ń bẹ̀ lánàá ló máa wà ń bẹ̀ lọ́la. Dádì Ọlọ́run yàtọ̀ sí Allah sà ẹ má bínú sà Ọlọ́run yàtọ̀ sí Allah ibẹ̀ yẹn gan láti sọ tí mo fẹ́ kó yé ẹ tó lọ Ọlọ́run yàtọ̀ sí Allah. ta ni ó kírètì ọ̀run àti gbogbo tó wà nù ẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ bí ọmọ sí Ọlọ́run Elédùmarè ló dálé ayé àtọ̀run àti gbogbo nǹkan tó wà nù ẹ̀. In the language of Arabs, Allah ni wọ́n mọ̀ sí. Dádì gẹ́gẹ́ bẹ́ ṣe jẹ́ àgbàlagbà sí wa ẹ lè tú Ọlọ́run Elédùmarè sí Lárúbáwá bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ̀ lè tú Allah ẹ lè tú sí Yorùbá Allahu Akibaru Allahu Akibaru wọn tí sọ wọn máa ń pè wọn ní èdè Yorùbá ẹ lọ gbọ́ ìrun tí wọ́n máa ń pè wọn á ní ó yẹ wá kírun ó yẹ wá kírun wọn á ní ẹtara ṣàṣà ẹ wá wọkọ̀ ọ̀la tó bá ti débi Allah Allah ni wọ́n máa ń pè mí tí ìgbọ́kọ̀ wá tú sí Yorùbá so Allah yẹn kò ṣeé tú sí èdè Yorùbá ẹ bá ka Kùránì Yorùbá náà wọ́n máa ní Allahu ní English gbàtọ́ fẹ́ kọ́ Allah ọmọ sí Lárúbáwá yẹn náà lọ fi kọ́ Lárúbáwá fẹ́ pè Allah lọ́dọ̀ tí wàá fi yú sí Allahu ẹ máa gbọ́ kílẹ̀tẹ̀ yìí wá ń fẹ́ yí Ọlọ́run Elédùmarè sí Allah Allah ò lè kúrò lálá Allah ni Allah sá. nítorí pé èdè tiwa tó jẹ́ Yorùbá ó rich dé level tó jẹ́ pé ó máa ń pọ́n nǹkan lé ju gbogbo èdè tó kù lọ. so dáadé kí ló dé tí ẹ wá fẹ́ mú Allah ẹ wá fẹ́ yí sí ti ọ̀dọ̀ wa sàn. kò sí tá a bá fẹ́ sọ Yorùbá tá a bá fẹ́ kó yẹra wa. ms so mo ti ṣetán pẹ̀lú dáadé àmọ́ ti tó lọ dáadé ṣe mọ̀ pé Muhammadu ó gba ìyàwó ọmọ tó gbàtọ̀ ìjẹ́ṣẹ́ wá rí àpẹẹrẹ kan. kò gba ìyàwó ẹ̀. ó gba ìyàwó ẹ̀ ọmọ tó gbàtọ̀ ó gba ìyàwó ọmọ yẹn. ní sùúrù ó ìyẹn kọ ìyàwó ẹ̀ sílẹ̀ ni. ok so dáàdi ẹ jẹ́ ń ṣe báyìí tí bá mú yín gẹ́gẹ́ bí dáàdi tí mo pàdé yín nílùú òyìnbó tí mo dẹ̀ jẹ́ bí ọmọ sí yín mo ń ṣe bí ọmọ sí yín mo tún gbé lọ́dọ̀ yín fún bí ọdún 6 mo wá fẹ́ obìnrin kan mi wá fẹ́ obìnrin mo wá kọ obìnrin yẹn sílẹ̀ ìjẹ́ṣẹ́ lè fẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ti ń pè yín bàbá mi ìjẹ́ṣẹ́ lè fẹ́ ọmọ náà sà. àwọn nǹkan tí
ẹ máa gbọ́ inú mi dùn sá pé ẹ ti mọ̀ àmọ́ ó jẹ́ nǹkan tó le torí pé ẹ ti ṣe ẹ̀sìn fún bíi 20 ọdún ọgbọ̀n ọdún ẹ ti pẹ́ nú ẹ̀sìn àwa náà ráwọn tó jẹ́ bí ẹgbẹ́ wa tí wọ́n ti pẹ́ ń bẹ̀ tó jẹ́ pé a fẹ́ yọ wọ́n kúrò ń bẹ̀ àmọ́ ó nira fún wọn bọ̀ inú mi dùn pé ó ti padà yé yín sóòka kan so ẹ ṣe gbogbo lé mi ti ṣetán pẹ̀lú dáàdì. So daddy the most important thing tí mo fẹ́ kẹ́ mọ̀ ẹ dàgbà jù wá lọ and nǹkan tó tẹ̀ ti sọ fún nínú Islam náà ni ẹ ṣì ń gbé kiri ibi tí iṣu wà gangan nìyẹn and ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa kókó tẹ́ fi rán wa lọ sílé kéwú náà ni pé tá a bá rí àwọn nǹkan tí ò bá dáa ó yẹ káwa náà lè sọ tẹ́ bá rán wa lọ school nǹkan tẹ́ fẹ́ ká mọ̀ náà ni pé ká ní knowledge ibi tí tẹ́yin ríran dé ibi tẹ́ dé káwa tún nímọ̀ jù bẹ́ẹ̀ lọ nǹkan tẹ́ fẹ́ nìyẹn now ẹ̀sìn yìí wọ́n wá fi scam àwọn bàbá wa ni àwa dẹ̀ wá ti lọlé kéwú àti try àti research àti ka oríṣiríṣi nípa nǹkan yìí àti rí wípé irọ́ lásán ló wà ńbẹ̀ àti rí wípé Allah ò kì í ṣe Ọlọ́run àti rí wípé Muhammadu kò kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run Allah tó ń bá sọ̀rọ̀ gan ṣì gidi ni Muhammadu ló ń sọ̀rọ̀ ló ń sọ wípé Jubril sọ pé Allah sọ pé so gbogbo àwọn nǹkan tá à ń sọ fún yín yìí mo mọ̀ ó lè rí bákan lára yín àmọ́ òdodo làwa ń sọ fún yín òdodo ni Allah ń sọ wípé tí ìyá yín bàbá yín ò bá ṣe Islam ẹ̀yin ọmọ kẹ́ má tún ṣe kẹ́ má bá ṣe Ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ ìfẹ́ lọ́lọ́run ṣe understand so tẹ́ bá ti mọ gbogbo àwọn nǹkan yìí mo mọ̀ pé ó ṣàjòjì ni pé àwọn nǹkan tá à ń sọ yìí tẹ́ ń gbọ́ yìí kò possible Allah lẹ ti mọ̀ àṣọ Ọlọ́run láti jọ yìí Allah ò kì í ṣe Ọlọ́run gbogbo nǹkan táwọn àfáàdẹ̀ ti sọ fún yín tó wọn máa sọ pé Ọlọ́run sọ pé inú Al-Quran irọ́ ni Allah ò kì í ṣe Ọlọ́run ṣìgìdì àwọn lárúbáwá ni olúwa ilé kàbá ni mo àwa la sì di ẹnu yín mú báyìí sí òkè lè gbọ́ nǹkan tá à ń sọ ṣe understand so ẹ má jẹ́ kí ó rí bákan bákan lára yín ẹ ti rán wa lọ lé kéwú àti lọ àti ti rí àwọn nǹkan tí ó wà ń bẹ àti wá sọ fún yín àwọn tó kọ́kọ́ kéwú lánàá àwọn ni wọ́n ṣe ìjàmbá yìí fún wa ó yẹ kí wọ́n délé kan sọ fáwọn òbí wa pé kéwú tẹni ká lọ kéyìí nǹkan yìí ò dáa o irọ́ ló wà ń bẹ o àmọ́ wọn ò sọ bẹ́ẹ̀ nǹkan tó fà díẹ̀ ni pé wọ́n ti waste ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n ti fi ṣòfò ibi tó yẹ kán ti lọ kọ́ṣẹ́ ẹni tó yẹ kó lọ kọ́ṣẹ́ tí ò kọ́ṣẹ́ tó lọ ọdún 7 ọdún 8 ńlé kéwú ó máa fẹ́ máa fi kéwú yẹn á fẹ́ máa fi jẹun nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn torí pé àwọn pípù yìí àwọn tó jà fàyè ọwọ́ wọn tutù wọn ò lè ṣiṣẹ́ ọ̀lẹ ni wọ́n they are very lazy wọ́n kàn fẹ́ máa jẹun wọ́n fẹ́ máa gba owó sàárà kọ́ máa kakúlé aláwù kọ́ máa sin òkú kọ́ máa wábi tó ti ń sọmọ lórúkọ kiri wọn ò lè ṣiṣẹ́ ohun ni ò jẹ́ kán sọ òdodo nípa nǹkan yìí àwọn Fúlàní tẹ̀ ti sásá bẹ̀sìn yìí so ẹ̀sìn Islam yìí sà ẹ̀sìn irọ́ ni ẹ̀sìn àwọn ẹni òfò ni Allah ò kì í ṣe Ọlọ́run ṣẹgẹt Muhammadu òjíṣẹ́ Allah ni ṣìgìdìdẹ ni Allah yìí gbogbo ọ̀rọ̀ tó wà nínú Quran tá à ń kà yín náà rí báyìí pé ọ̀rọ̀ Ọlọ́run ò lè sọ gbọ̀rọ̀ yìí so yes sir a máa ń láti dúró fún yín níbi tá a bá dé yìí ó wá kù sí yín lọ́wọ́ láti tún èrò ara yín pa tó bá sì ṣe é ṣe fún yín láti yí padà ẹ yí padà tẹ́ bá dẹ̀ sọ pé inú náà yẹn náà lè fẹ́ wọ̀ kò sẹ́ni tí ó máa mú yín sí àmọ́ àwọn mi adẹ́fẹ́ kẹ́ mọ̀ pé kò sí àdúrà kankan nínú Quran sir àwọn generation tó ń bọ̀ tó máa ń ké fòkù náà kò níwúlò pẹ̀lú òkú so ṣe sádàdì. so gbogbo bọ́jẹ̀ ṣe ń sin òkú bọ́ ṣe ń sin ọmọ bọ́ ṣe ń àwọn Sabians ló ń sin òkú. àwọn Sabian ló ti ń ṣe bọ́ ṣe ń gbàwẹ̀ bọ́ ṣe ń kírun àwọn Sabian ló gbogbo àwọn nǹkan yẹn irọ́ lásán ni wọ́n wá sáyé ẹ ṣe. idolatry ni Islam so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn dádì a ti gbìyànjú fún yín o torí pé jẹ́ bàbá wa náà la ṣe try láti. ẹ bá wa sọ́dọ̀ tó lọ so akíndádì ẹ ṣe wọ́n máa tan máìkì sí.